wasalaatu wasalaamu ala rasulihil mujtaba adọ́pẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala bá a sì jọ ń péjọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aráalé àtàwọn táwọn wá bá a sì jọ ń péjọ nídìí ètò yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àtàwa àtẹ̀yìn kádìjọ péjọ bẹ́ẹ̀ nínú ọgbà àlùjánnà onídẹ̀ra qala la ilaha illallah. Ìjókòó tòní lágbára Ọlọ́run ọba Yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. À ń sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá nípa àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá. Ibẹ̀ náà láti wá kó tá a ti bọ́ síbi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àti ewu èyí tó rọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ ní dídá. Ìwà àfojúrí ní ẹ̀ṣẹ̀ kan pé eléyìí ò tó nǹkan eléyìí ò tó nǹkan ẹ̀ṣẹ̀ tíntìní ni ẹ̀ṣẹ̀ tíntìní ni. Aburú wo ní bẹ́ẹ̀nbẹ́ fẹ́ntì ń fojú kéré ẹ̀ṣẹ̀ eléyìí la máa yẹ̀wò níjókòó tòní lágbára Ọlọ́run ọba. Tá bá ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké à ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ tí ò tó ní ńlá, ẹ̀ṣẹ̀ tí wọn ò parí rẹ̀ pẹ̀lú ìbínú Ọlọ́run àbí jìyà abẹ́ńbádá yọ̀wọ̀ná àbí ègún làánà Ọlọ́run ìmẹ́jìnà sí kí àtàná Ọlọ́run tí ò sí ń bẹ̀ pé kó máa bẹ́ẹ̀ tó bá dárú ẹ̀ṣẹ̀ báwọn ni là ń pè ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. Bíi kíni bìrọ́dì sálám ẹnìkan sálámù sí ọ ní ìsìn ọwá wò pé ní dá lóhùn ó sì dá lóhùn náà ẹ̀ṣẹ̀ kékeré ló ti dáhùn. Abọ́mọ ìyá rẹ tó ti jẹ́ mùsùlùmí ìyàwó rẹ̀ fẹ́ dé ó sì pè ọ́ nǹkan kan ò ní ìdíwọ́ kankan ọkọ̀ sálò ò ní lọ ni ó sì lọ náà ẹ̀ṣẹ̀ kékeré ló ti dáhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. Àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí tá bá wo àwùjọ wa ní Nàìjíríà tá a wà yìí bá a ṣe ń dá kékeré bẹ́ẹ̀ làwọn èèyàn ń dá àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá ńláńlá ló tiẹ̀ wá pọ̀ jù. Bóyá àmọ̀ wípé ẹ̀ṣẹ̀ dídá ì máa ń múni jìnnà sí kí àtàánú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ dídá ìlú agbègbè tí wọ́n bá ti ń dá ẹ̀ṣẹ̀ ìkẹ́ Ọlọ́run àtàánú rẹ̀ ì máa ń rí wọn ì máa ta kété ni. Ìlú tí wọ́n bá ti ń dá ẹ̀ṣẹ̀ òjò nírọ̀ tójò bá tiẹ̀ wá rọ̀ kò ní rọ̀ tó nǹkan tó bá tún wá rọ̀ tó pọ̀ yóò rọ̀ tí ó bà gbogbo nǹkan tí ó bàjẹ́ ni. lára àwọn aburú tí ń bẹ níbi ẹ̀ṣẹ̀ nu bàbá sì lè wá wò ká ṣe máa dẹ́ṣẹ̀ sí bẹ́ẹ̀ náà làwọn aburú àdánwò àjálù oríṣiríṣi bẹ́ẹ̀ ni yóò sì máa ṣẹlẹ̀. Tá bá ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ onímọ̀ náà ni máa sáwọ́ pé eléyìí hadi sagiratun mina sagair ẹ̀ṣẹ̀ kékeré leléyìí ńlọ́jẹ́ sọ́ra rẹ o. Òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam tó sọ ni pé ma nahaytukum anhu fajtanibu gbogbo tí n bá ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ ṣe ẹ yá jìnnà sí ẹ má dédé rẹ̀ rárá. Àsọ̀wọ̀ mọ̀ wípé òun wo ẹ̀ṣẹ̀ pẹ́sẹ̀ tó ẹ̀ṣẹ̀ kéré sọ mọ̀ pé àlàákí Ọlọ́run ọ̀ ń tẹ ẹ̀tọ́ Ọlọ́run ọ̀ ń tẹ lójúmọ́ lẹ́nu tó bá ti wọ pé ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ eléyìí ńlọ kéré. Bẹ́ẹ̀ sì ni ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n bàbá Abdullahi ibn Abbas kọ́lọ́n kọ́ba nìkẹ́ wọ́n sọ wípé la kabirata ma'al istighfar wala sagirata ma'al israr. Kò sí ti ń jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan tóbi ẹ̀ṣẹ̀ kan ní ńlá bí yẹn bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí pé ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ kékeré ni kò tó nǹkan lóyún ìgbà tó o bá ti jáwọ́ ń bẹ́ẹ̀ innal jibala minal hasa àwọn òkè ńláńlá torí tó tóbi láti bí àwọn òkúta wẹ́wẹ́wẹ́ àti èèpẹ̀ tí ń kún ibẹ̀ ni wọ́n ti ń sarajọ tí wọ́n ti ń dókè o. Yàtọ̀ sí lẹ́yìn wá ni wípé ọ̀ ń sọ pé léyìí ẹ̀ṣẹ̀ kékeré eléyìí ẹ̀ṣẹ̀ ní ńlá sọ ọ̀fẹ́ kú sórí ọ̀ṣẹ̀ ọ̀fẹ́ túbá ni. Ẹ jẹ́ ajáwọ̀ ká lè bá rí ìyọ́nú àtàánú Ọlọ́run. Òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam wọn náà lọ wọnú Riyadus Salihin àdéfì yìí ọ̀ bá ń bẹ̀ ọ̀ ń sọ nípa khutura ewu ètí ń bẹ níbi ìmọ̀ àfojúrí náà ẹ̀ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ léyìí kò tó nǹkan. Pẹ̀lú Ọlọ́run tó bá dé ní ìjókòó tí ń bọ̀ àdéfì ń bá yín mú wá tẹ́yìn náà tẹ́ wàá gbọ́ tẹ́tùn lọ wo nínú Riyadus Salihin fúnra yín wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah subhanaka Allahumma rabbana wa bihamdik.